ń ṣe títí tẹ̀sán ló bá ọjọ́ tójọ́ dínkù bọ̀rọ̀ ò máa kú. Ìgbà mẹ́ta ló wà láyé ẹ̀dá. Ìgbà mẹ́ta ló wà láyé ẹ̀dá o. Ìgbà mẹ́ta ni. Yes. Ẹ ti gbàgbé owó tí mo béèrè lọ́wọ́ yín ni. Owó kí tún ni? Ó yẹ kẹ́ rántí náà, ṣe fẹ́ kí n máa sọ lójúmọ́ mi. Ẹ tí ẹ mọ̀jú kó lọ ṣáá ìmọ̀ tó ń fọwọ́ ṣe o. Ok. Ẹ ṣe sá. Pẹ́pẹ́. Láṣẹ mo lè tẹ̀lé ń dáná. Why not? Inaka. Daddy. Kí ni ẹ? Daddy. Ẹ lọ ni. Má ti lọ daddy. Lórí. Mo ṣe bẹ́ẹ̀ ti fún òní gan-an sí. Ṣé wàá ń jowó àbúrò ẹ ni? Daddy mo jowó náà, ó yẹ kẹ́ mọ̀ pé mi náà máa ní ìdí owó tí máa fi flẹ́ńjọ. Ọkùnrin ni ìwọ, tó mọ̀ kóbìnrin lòun. Sáàbà tó bá béèrè kan báyìí tábà fún un, a máa wojú ọkùnrin ta. Ẹ fẹ́ kí mi náà lọ máa wojú àwọn ṣúgà mọ́ mi. Ẹ wò ẹ má pọkàn tèmi fún mi o. Ẹ má pọkàn tèmi fún mi o. Torí ẹ dá lọ́rùn ẹ. Daddy. Ẹ ọkàn sí. Yeah. It's all right. Bàbá Adéwálé, ṣé ìdí ìrònú yìí náà lẹ ṣì wà? Ẹ wà fi ìrònú ṣera yín léṣe. Kí ló ṣẹlẹ̀ sí yín tí ò ṣẹlẹ̀ séèyàn kan rí náà? Wọ́n dá yín dúró níbi iṣẹ́, so what? Ẹ̀yin tíṣẹ́ bọ́ lọ́wọ́ èlé ni Ọlọ́run á pèsè míì fún yín lọ́la náà. Ẹ wò torí Ọlọ́run, ẹ má fi ìrònú ṣera yín léṣe o. Ẹ má sọ èmi di okú ọ̀sán gan o. Ẹ ṣàánú mi o. Tinúkẹ́, kò yí ẹ. Wọ́n ní àpadà sí ibú ọlọ́mọdé àárẹ̀. Olórí àdúrà ni kí ni ká ti gbọ́. Èmi tó jẹ́ pé àwọn ọmọ máa béèrè owó lọ́wọ́ mi, màá tọwọ́ bàpò, màá fún wọn. Mo wá jẹ́ tó yẹ pé tí wọ́n ti béèrè owó sí i, mo máa fọwọ́ lu ara báyìí. Èmi èhó mi. Ṣé mi ní bọ́lá dá tọrọ jẹ báyìí? Kò sí tó jó láti jẹ́ wálé. Ẹ jẹ́ tí wọ́n ti fún yín. Ṣé gbogbo ọ̀rọ̀ tẹ̀ ń sọ yìí mo mọ̀ kó tó rònú lóòótọ́, ṣùgbọ́n tẹ́ bá ń kẹ́ máa ro jù báyìí lọ ẹ máa ṣera yín léṣe ni. Ọlọ́run dẹ̀ kúkú ní jẹ́ kẹ́ ẹ tọrọ jẹ. Mo fẹ́ ṣèlérí kan fún yín o. In as much tí èmi sì jẹ́yàwó yín, mo ṣetán láti fún ọjà mi gírí láti tì yín. Bó jẹ́ láwóróbo mi màá wá màá máa tà. Wọ́n á dẹ̀ wá kúrin ẹsẹ̀ mi, ebi ò ní pa wá. Ẹ wò ó, ẹ rántí àwọn ọmọ yín o, kẹ̀dẹ̀ rántí èmi náà o, torí inú ẹ má fi ìrònú ṣera yín léṣe rárá ni. In as much tá a ṣì wà fún yín, Ọlọ́run á kú gbàkóso. Ọlọ́run á pèsè, Ọlọ́run á pèsè. Ṣé ọjọ́ tí eyín bá tán lẹ́nu ká tó jẹran? Gbogbo àìmọye àwọn companies tí mo ti lọ, pàbó ló ń bọ́ sí. Ọlọ́run á kú pèsè fún wa. Ẹ̀mọ́ Ọlọ́run á pèsè, ẹ má ronú mọ́. Tẹ bá ń ro tẹ́ ń ro báyìí, nǹkan tí ò dájú máa ti díẹ̀ jáde o, ẹ má ronú mọ́ ẹjọ́. Ẹ ti ń sùn. Jẹ́ kí n sùn náà.
ẹ dìde náà mo fẹ́ bá yín sọ̀rọ̀. Ìwọ ọ̀rọ̀ ló fẹ́ bá mi sọ. Bí jẹ́ pé ìwọ òun sọ̀rọ̀ tiẹ̀ lójúmọmọ àfi lóru. Ó dẹ̀ má bínú máa make a brief. Nípa situation wa yìí náà ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀rù. Òun nìyí sì wọ́n ti sákẹ̀yìn ibi iṣẹ́. Ìbí náà kàn wà ní kò sí nǹkan kan. Mo dẹ̀ fi pé gẹ́gẹ́ bí obìnrin ilé ó yẹ kí èmi náà lè tiraka láti put ilé mi in place. So mo ti wá decide pé kí n wá ṣọ́ọ̀bù kí n máa ta àwọn kan bẹ̀. Mo dẹ̀ sọ lójú ẹ̀gbọ́n mi ìyẹn ìyá Tolú. Wọ́n ní tí n bá ti rí àwọn ready láti assist mi pẹ̀lú owó. Kí ló wá fi máa tà ń bẹ̀? Èmi rò pé bíi soft drinks, pure water, pípé yẹn náà wà òkè. Àti bíà. Irọ́ o, mi ò lè mú bíà mọ́. My friend, ṣe é gbọ́ tèmi? Mo fẹ́ gbọ́. Mi ò lè gbà o. Mi ì lè aláwẹ̀ kó máa ta mineral kó máa ta pure water. Nítorí bá ṣe máa bẹ̀rẹ̀ nìyẹn, mineral àti pure water ló máa lóun tà tó bá yẹ wà fi bíà kún. Kí ló ṣe máa rí irú ìbáyìí kó máa gbé ìyàwó mi ta bíà òun ta mineral òun ta pure water? Mi ò lè mú bíà mọ́ ohun dáàdì ilé wa lé. Soft drink àti pure water ni. Gbogbo nǹkan tí yín ló máa ń yọ yẹ́. Kí ló wà ní kéèyàn ta mílíọ̀nù sí èpè ìgbà tí ìṣèpè ń fẹ́ máa kiri àìsàn ọ̀tà kiri ilẹ̀. Ok, mi ò fara mọ́. Mi ò fara mọ́. Ẹ gbà ẹ̀yin lẹ mọ̀ gbogbo nǹkan tó bá sọ fún yín láyé ilẹ̀ yín ò kì í gbọ́ ká tún ta nǹkan tún di wàhálà. Allow me to speak. Mo ti mọ nǹkan tí màá ṣe. ẹ kú jókòó. Ẹ wò ó tó bá yẹ pé mo ti jáde náà sọ pé wàá dùn mí o. Torí mo fẹ́ rí yín yóò bá ti wá sọ́dọ̀ yín àmọ́ àyè ò gbà mí. Inú mi dùn kọ́ lọ́n kan ra gbé yín wá síbí lẹ́nu. Èmi gan mo wá sí company gan nítòsí bíi ni bá ní kìfẹ́ kan ìyá ọ̀dọ̀ ẹ̀ kì í sí ẹ̀ rẹ̀. Kódà mo fẹ́ rí yín o. Ṣé o sí? Ẹ ṣé ìyá yìí ló wá síbí ìyẹn ìyàwó yín. Wọ́n ní àwọn fẹ́ ṣiṣẹ́ ẹ̀jẹ̀ káwọn ṣe. Wọ́n láwọn fẹ́ máa ta minerals ẹni káwọn máa ta kí ló dé ẹ̀gbọ́n? Kí ló dé? Yìí mà pé èèyàn tó ti abẹ́ ẹ̀ sọ. Ó ti sọ fún mi tẹ́lẹ̀. Mo sọ fún pé mi ò gbà ni. Kí wàá ló dé? Torí pé tó bá bẹ̀rẹ̀ sí ta mineral tó ń ta pure water kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ á ti pé kó máa fi ọtí kí. Ẹ̀gbọ́n mi ẹ má bínú ẹ̀ sọ. Ṣé ẹ rí èèyàn ń bá omi ṣọ̀tá o? Kò dẹ̀ sẹ́dà tó ń ṣe òwò omi tó ń kúta o. Géènì wà ń bẹ o. Ẹ jẹ́ kí n sọ fún yín èèyàn ń ta mineral ni ó ń ta pure water ni kódà kó máa tọ́tí àbó tó ń jẹ lásán wọn mú mi le wọn kì í kúta o. Ẹ wá jẹ́ sọ fún yín mo ti pè wọ́n jókòó mo dẹ̀ bá wọn sọ wọn ní kò ní ju yẹn lọ. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kán tà. Ṣé mo pẹ́ yín ò níṣẹ́ lọ́wọ́ mọ́? Ṣé káwọn náà máa jókòó sílé ni? Nítorí tí iná fi fẹ́ ṣe wọ́n fẹ́ máa yíwọ́ padà ní ẹ jẹ́ kán ṣe. Dúpẹ́ for the father pé mi ò níṣẹ́ lọ́wọ́ mọ́ ìyẹn ò ní pé mi mọ tí mò ń ṣe. My prestige is at stake. Nígbà tó bá ń ta omi sí i tó ń ta mineral tó bá yá mú ọtí sí àwọn colleagues mi ní bank tó máa rí pé ìyàwó mi ń ta bíà kí ló fẹ́ kọ́ máa lò. Ẹ má ṣe mistake. Ṣé rí mi ti rí ìyàwó lọ́ọ̀yà tó ń ta minerals tí ṣọ́ọ̀bù ẹ̀ tóbi fẹ̀rẹ̀gẹ̀dẹ̀. Bẹ́ẹ̀ dẹ̀ ni lọ́ọ̀yà wa wọn lawyers kan wà tó yẹ pé tó bá ti kọ́ọ̀tù dé ìdí ṣọ́ọ̀bù náà ni tó dẹ̀ pé minerals náà ń ta àtọ́mi àtọ́tí gan. Wọ́n ti wá ṣèlérí fèmí èmi bí wọ́n ní ṣé kò ní ju minerals lọ àtọ́mi wọ́n dẹ̀ ní bẹ́ẹ̀ ni. Ẹ̀yin ò bá dẹ̀ fún mi chance kan ẹ̀fẹ̀ mi àti wọn sílẹ̀ ṣe bẹ́ẹ̀ mọ̀ mí tí ó bá ti ju ohun tó ṣèlérí fún mi lọ èmi àti wọn mo ti máa fojú wọn rí mo ti bí wọ́n dẹ̀ ti ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà dẹ̀ ni ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ fún mi láyé yìí.
ẹ ṣe. àmọ́ tó bá dìgbà yẹn màá pè é sí o. àmì olúwẹ̀. Is that right? ń bọ̀ lẹ́ lọ kí n gbé yín. ẹ jẹ́ mi. ilé náà mo padà sí. ok ọ̀bẹ. ọmọ mo fẹ́ replace windows mi mo dẹ̀ lówó láti rà ní. wàá replace ẹ. àbí ṣé kí n lọ sọ́dọ̀ mọ́mì tó orúkọ fún mi lówó. mọ́mì Tolú kí ló dé wọn bí mọlẹ́mọlẹ́ bí mi lé mọ́mì Tolú ni ṣáfẹ́ pa wọ́n ni every time mọ́mì Tolú má jẹ́ kí n rẹ́sẹ̀ ń bẹ̀ o. ok báwo ni mo ṣe wá fẹ́ rówó tí màá fi rà mí. bí èlò ló máa need. 500 naira ni. gbà 400 naira nìyẹn kò dẹ̀ manage. thank you very much mọ́mì. mọ́mì mo fẹ́ sáré dọ́dọ̀ Aisha mi ní pẹ́. ok kó bá mi kí o. ok bye bye daddy. Mami. Báwo ni ọkọ mi? Daddy. How are you? Ṣé mo rí chain kékeré kan lọ́wọ́ yìí? Bí èlò? Daddy bí 100 naira. Daddy. Dad, please don't disturb me. Daddy, why? Déwálé. Ma. Ṣé wàá manage 50 naira? Mọ́mí yẹn ṣe pa ojú ẹ̀ ní kó 100. 50 naira ni mo ní. Ṣé kí n fún ẹ àbí kí n fi kọ́ mi sápò? Mọ́mí yẹn lówó lọ́wọ́ náà. Lọ lọ́wọ́ mi kó má rànjú mọ́wó fún mi. Ok. Mo ń jáde. Náà wá ṣe. Dádì, ọmọbìnrin lówó ń sìn. Ẹ bèrè lọ́wọ́ ẹ̀ pé bí èlò ló need. Àfi bẹ́ẹ̀ pẹ́ fẹ́ fún lówó ọ̀hún. Nígbà tá a dẹ̀ ń sọ̀rọ̀ pé ká máa ta mineral àti pure water, ṣe lè fárígá tẹ́gbà fún wa. Ṣé ráyé ń sìn yìí o? Ṣé rí pé ohun tí mò ń ta yìí ni mo fi ń rí owó díẹ̀díẹ̀ fáwọn ọmọ yìí? ẹ lọ tó ń dùn mí 100 naira chicken change. Hey, chicken change. Ṣẹ́yìn rí fún ìgbà tó ní kẹ́ mu wá? Ṣé ẹ rí fún? Mẹ́rin yẹ káyà kára mọ́jà ká máa ta lójú páálí ká mọ tatara bọ̀ gan. mama ti Ń dáhùn. fún ọ̀tá mi bàyìí lásán. Ọlọ́run máa ń gbógo o. dúpẹ́ At least tá ń ta díẹ̀díẹ̀ ta lè tà náà. dúpẹ́ ọmọ tí mo ní kí n wá sọ fún ẹ. Kí ni nǹkan náà? jókòó àbúrò ẹbí tó bí mi. A kú oríire. Olóhùn àwọ̀ olóhùn àkà fún wa o. àmì ìyẹn ni mo ní kí n wá sọ fún ẹ kí ijó má lè bá wa lọ́jọ́ Sunday. Sunday. Mo lè lọ mo lè má lọ o. o lè lo lè má lò. ṣé wo mọ̀ pé kárí ìkápọ̀ yìí lè lóye. Ó ṣàmọ̀ pé àjáde fùrù yìí bàbá yìí yóò gbà. ṣé bàbá pa ẹ̀kọ́. Ó pa ẹ̀kọ́ kò pa ẹ̀kọ́ ọkọ mi ń jẹ́. ìjọ́ wo ló fẹ́ ṣe gbogbo eléyìí dá ìjọ́ wo ló fẹ́ bẹ̀rẹ̀ mọ́lé dà wọ́n bó ti ṣe rí bàbá tó ti mọ̀ pé wọ́n tó fáìn dáadáa tó bẹ̀rẹ̀ sí ní jẹ́ máyé ó ti lówó rírà ìta àti gbọ́ yẹn nísìnyí tí ó dẹ̀ sí nǹkan kan mú yẹ kó gbà fún lọ́hùn ni. Mo ti fáìn level mi náà at least mo ti gba ṣọ́ọ̀bù mo ti ń ta mineral mo ń ta pure water kí ló tún kù. Masha Olúwa mo dúpẹ́ o. Ẹ kalẹ̀. Ẹ kalẹ̀ o ẹ̀lẹ́ ẹ jókòó. Drink kò lẹ fẹ́. Ẹ jẹ́ fún mi ní big stout. Kì í tó tí ń bíbà yìí. Kí lẹ wá ń tà mà? À ń ta pure water, à ń ta mineral, à tún ń ta malt. Ok, fún mi kò. Ọ̀rẹ́ mi mò ń bọ̀ o. Tòmásíkò kéde ìlú wa o.
ọ̀rẹ́ mi ṣòbìnrin. mi ò ní bẹ̀rẹ̀ ìjọ wo ló fẹ́ ṣe gbogbo ilé mi. bọ madam. mo ń gbọ́ yóò jèrè. kí ló dé tẹ̀ kí n ta beers. àǹtà náà ni ntàǹtà rè é bá wù yẹn. ọ̀nkò ajá fún yín fún gbólóhùn tẹ̀bẹ̀rẹ̀ yín ọkọ ẹ̀ ló ní kó má máa tà ṣùgbọ́n mi wá promise yín pé tó bá máa fi bí ọ̀la báyìí fẹ́ máa ta ọtí níbi. ṣé ẹ rí ọkọ yín tó ní kẹ́ ẹ má ta yẹn ó ń pa action mọ́ yín lára ni. ṣé ẹ rí irú àwọn tá a jókòó tí yìí ọmọ òun là wa omi ìgò ni wọ́n fi ṣẹ̀dá wa. ti rí bẹ́ẹ̀. tó bí mo lè wọnú lé bí mo lè rí pé ẹ ṣẹ̀ṣẹ̀ wó fún bíbá kí n kàn wá ṣe fàájì lọ́dọ̀ yín fẹ́ẹ́fẹ́ ilé mi pé nígbà tẹ̀lé lẹ́ẹ̀tọ́ tí nìsín ó bá mi lójijì o. sọ èmi fúnra mi ẹ má bínú iṣẹ́ ti gbọ́ ẹ wò kẹ́ bá kó gba àwọn èrò wá tó bá ti di ọ̀la ẹ máa bọ̀ gbogbo ohun tẹ́ bá fẹ́ nínú bíbá òun lẹ máa rí iṣẹ́ ti gbọ́ ẹ ṣe àdúpẹ́ o. ókè mo rí iná ó bẹ́ tàkẹ́ tètè yára mo bẹ́ ṣe máa bẹ̀rẹ̀ síta o. láti ọ̀la lọ gbogbo ohun tẹ́ bá fẹ́ ni kẹ́ máa bèrè ń bí ṣe ti gbọ́ gbàtẹ́bì tí rójú yín mo ti mọ̀ pé ọmọ ògbóró rí ọmọ ògbóró. ọmọ òun la wa ìgbà tó dẹ̀ ti rí bẹ́ẹ̀ tá a tún ti à ń lọ kọjá sẹ́ra ní àwọn ẹ̀rù ló bá ẹ̀rù ló bá ẹ̀rù ló bẹ ṣé ìdàrẹ èèyàn gidi ṣé. ọ̀rẹ́ mi ọ̀dọ̀ owó ni wọ́n fẹ́ gbé ọ̀rọ̀ àǹtà ọtí ọ̀dọ̀ owó mo fẹ́ gbé gbà. sórí láti ọ̀la lọ ìwọ ọ̀rọ̀ ọtí kò bẹ̀rẹ̀ sí ní ìta tí bàbá pa ẹ́ kó bá yọ kó gbé sábẹ́ tébù tó bẹ́ẹ̀ gba òun kọ́sítọ́mì wọ́n máa mọ̀ ẹ́ mọ̀ wá ẹ̀ bẹ́ẹ̀ ni. ń bá mi ibi ẹ bá sún mi dé ṣá. èrè ló máa mú bọ̀ bẹ̀ nígbà bá bẹ̀rẹ̀ sí ní jèrè bẹ̀ wàá kàn sàǹdákà sí mi báyìí ni pé ìyá kò fò sí ìyẹn pé báyìí ló ṣe rí. Mo ti ṣe tán sí ṣe tán. Bóyá ló mọ̀. Ó ga o, àwọn ọmọdé ọjọ́ mi ti wá dàgbà báyìí. Àǹtí mi, ìjẹ́jú mélòó lọ́jọ́ lájá fi gbé mi. Àǹtí mi, ṣọ́ọ̀bù ẹ̀sẹ̀ tó pẹ́ fẹ́ bẹ̀rẹ̀ nǹkan. Àti last week wọn mo ti bẹ̀rẹ̀. Kódà gan soft drinks nìkan àti pure water nìkan ló wà láwọn mi láti máa gbà. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ló gba àwọn tó bá wọn ṣọ́ọ̀bù pátá afẹ́rọtí mi. Ẹ̀yin náà máa ta mineral àti pure water. But kò wá sí mọ̀ọ̀tì lórí ẹ̀ bí ká mọ́ sí mọ̀. Love is blind. Oh, love kankan ò blind mọ́ sí yìí o. Love ó shine face ẹ̀ bàjẹ́bàjẹ́ olórí ìrọ̀jù this time around bóyá lẹ mọ̀. Torí kọkọ yín nípa ẹgbẹ́ yìí náà máa tọ́ ẹ wá jókòó ẹ̀ tọ́ sí. Ẹ jẹ́ wa máa jìtà. Àbí? Ẹ máa jìtà ni kò sí nǹkan tí a máa ṣe ju kẹ́ máa jìtà lọ́nà. torí ọlọ́run ẹjọ́ ṣàánú mi ọkọ mi ń bọ̀ bá mi àìjọ tí ń ẹjọ́ ẹjọ́ torí ọlọ́run á ní ẹ bá mi gbọ́ tí mo fọ́ mi à ẹ má bínú ọ̀dà ẹ bá mi ṣe ẹjọ́ ẹ bá mi tọ́jú ẹ torí ọlọ́run ẹ má bínú. ọlọ́ sí mi dé mi. ẹjọ́. Dádì ẹ káàbọ̀ ẹ jókòó. Wọ́n máa ní yín ẹ ṣe. Adúpẹ́. ṣé kò tí tó kélé kó lọ sílé. mo ti fẹ́ máa lọ sílé sà. Kẹ́ni máa wò ó, ó lóun ti ń lọlé o. Èmi mo ní kó fara mọ́ mi díẹ̀. kò kọ́ra sídẹ́ǹsì ok ìwọ gan àti kò tí tó kó close ni àbí kí ló ń tà. Èmi gan máa tún máa bọ̀ nílé ńsìn. Ẹ ìjókòó ni. àwọn tó jókòó yìí gbọ́ kí ló ń ṣe kò sí ọtí wájú wọn. Mineral tó ní ká fáwọn wọ́n sọ pé ó ti tutù jù. Mo dẹ̀ ní kí ọmọ lọ kó sínú omi fún wọn kó ba lè gbóná. Ó yá yá wọlé wọlé kó lọ sáà fún one drink. Ó dàbọ̀ sà. Bàbá Adéwálé mo fẹ́ kó o gba ọ̀rọ̀ yẹ̀wò dáadáa o ìyàwó ẹ̀ ló ń fẹ́ máa ta bíà mọ́ àwọn minerals àti pure water tó ń ta kò sí nǹkan tó burú ń bẹ̀ after all ìbá ìtọ́rọ́kọ́bọ̀ tó bá tún rí lérè lórí ẹ̀ ó ní ohun tó bá máa gbọ́ nínú bùkátà yín. má lọ síbi rárá ní
mi ò ní kí obìnrin kan kó wá assist mi kó ṣe owó ẹ̀ kó máa fi ran ara ẹ̀ lọ́wọ́ ni ok. ok jẹ́ kó máa rí Déwálé. ọkùnrin gíláàdó máa ti dé gan pẹ̀lẹ́. dádì mo fẹ́ dé ọ̀dọ̀ ọ̀rẹ́ mi tó wà ń sálẹ̀. sókè má bẹ̀rù mi ní kẹfà. ọkùnrin mẹ́ta pẹ̀lẹ́ olúwa dá yín sí o. bàbá Déwálé fílẹ̀ jẹ́ kó máa ta tó fẹ́ ta. báwo yá o ṣe jẹ́ ká drop issue yìí. Yes, what I will not take, I will not take. I see. Yes. ó ní pé mi tiẹ̀ lè gba ọkọ lọ́wọ́ ẹ̀ bá a ṣe jọ wà láti ọdún yìí wá mi lè gba ọkọ lọ́wọ́ ẹ̀. Badéwálé rántí o ò lè bá èmi sọ̀rọ̀ èmi bá ń bọ̀ o ò lè bá mi sọ̀rọ̀ o ò bá mi sọ̀rọ̀ rí kí n má gbọ́ sí ẹ lẹ́nu. There were about 2 occasions at least tíyàwó mi máa wá sáré báyìí lórí àwọn nǹkan tó ń dùn mí lẹ́mìí bọ̀ tó bá ti bá mi sọ a máa wo ilé ọ̀rẹ́ wá dẹ̀ ìwé wa tọ́nú lọ́kàn mi máa jọwọ́ bẹ́lẹ̀. Well. Okay. Ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ nìyẹn? Mo ṣe jẹ́ nìyẹn. It's alright. Mo ti gbọ́. Let's with 2 conditions. 2 conditions. Yeah. Do. Listen. Ìyá Adéwálé. Daddy, mo ń bọ̀ sà. Good. Èmi rè sà. Bàbá yín ti gbà. Wọ́n ti gbà Daddy. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé àwọn aríyìn bá o. Ilé tí yín ló ní dàrú o. Ẹ ṣé gan. Déwálé. Wá gbọ́ o. Jókòó. Ó ní òun gbà on 2 conditions. Kọ́ sọ conditions wọn. Now, what are your conditions? Ẹ ṣé. Number 1, o ní láti make sure pé o kọjá 9 o'clock. Daddy Déwálé, kí lèmi gan fẹ́ máa kà dé 9 o'clock? Jẹ́ kí o ti bẹ̀rẹ̀ o, jẹ́ kí sọ̀rọ̀ o. O gbọ́dọ̀ kọjá aago 9 o. Ìyẹn bẹ́ẹ̀, àwọn ọmọ mi gbọ́dọ̀ rí wọn nídìí ọjà ẹ̀. Kí làwọn ọmọ fẹ́ wá ṣe ń ṣọ́ọ̀bù? Even nǹkan tó bá ti ẹ̀ wá yàtọ̀ sí pé kọ́ bá mi fọ abọ́ bá fi mu pepper soup kọ́ lè bá mi ṣe 1 or 2 things kí á mo ti lé wọn padà sílé. That's all. Done. Thank you very much. Ẹ ṣé sà. Ẹ ṣé gan ni sà. Okay. Ẹ ṣé mo dúpẹ́ Daddy, ẹ ṣé o. Ìyá ìdáhùn náà. Ọ̀rẹ́ jáde. Lórí ẹ̀dẹ̀. Ó ń jáde lọ ní. Ibi tí mi lọ náà ń ṣe dandan. Mo kàn fẹ́ ṣeré lọ́dọ̀ president club wa ni. Ó ti lọ ń gbà yẹn kájọ máa lọ pọ̀. Ṣèjókòó kó jẹ́ káwọn ọmọ fún ẹ ní nǹkan mu. Ọ̀rẹ́ mi, ọ̀rọ̀ yẹn kọ́ mo bá ìgbà yìí o. Sórí bí ń ṣe wà báyìí, inú mi dùn tó yẹ pé tí o bá gbé kẹ̀kẹ́ kọjá nínú mi, gèrègè báyìí ló máa lọ. Oúnjẹ tẹ́tẹ́ ni. Ti ẹ̀dùn náà guess what? Mi ì lè think straight. Bàbá yìí ti gbà kí n máa tọ́. Irọ́ ni o. Irọ́ ni. Bóyá ló mọ̀. Kàn ti ẹ̀ jí ó lè sọ fún mi pé kí n go ahead. Mo sọ fún ẹ, mo ti sọ kó gbà yẹn náà ni. Ó gbọ́dọ̀ gbà. Ṣé nítorí tó bá gbà yẹn, òun ni ultimate mi. Inú mi dùn fẹ́ o. Ó ṣe ṣoríire. Ṣoríire. Ṣé wàá rí tó bá ti ń bẹ̀rẹ̀ ọjà tó ti ń tà wàràwàràwàrà tó ti ń wọlé. Màá fẹ́ kó ṣe kíní kan. Bí mi pé kíni. Kí nìyẹn náà? Màá fẹ́ kó join club wa. Club yìí? Ọlọ́run. Ṣé mi yóò ní bọ́ńbẹ̀ yẹn báyìí? Torí ètò expensive. Kí ló wà expensive náà? Kò sí nǹkan tó expensive. Àlùyé ti fẹ́ dùn bẹ̀ yẹn. Irọ́ ni wàá kó. Ìwẹ́rẹ́ ló bá mi ṣe. Ìwẹ́rẹ́ ló bá mi ṣe. Ìwọ bí mo rò pé kò ṣeé ṣe. Wẹ́rẹ́ ló. Kó má lò débi báyìí. Ṣé báyìí? Báyìí ó fọ̀rọ̀ ẹgbẹ́ lọ mi. O kú oríire. Bẹ́ẹ̀ ni torí ẹnu fáìtì gangan ló ti jáde wípé àgbàyànfẹ́gbẹ́ wa mú aláàfẹ́jù 12 yẹn lọ péré. Má yà mí lẹ́nu. Tí wọ́n bá kún wá sí wọlódé 13. Yíyẹn ẹgbẹ́ yíyẹn náà. Jolly sisters lè fi ń ṣeré báyìí. Ó ìbára pàdé ń patí àdàmọ̀jú kí ló dálé. Kí lóbìnrin yìí fi ń ṣeré? Sísítà, ẹ jẹ́ fún mi ní gúdà kan. Àwọn ọkọ wo lè jẹ́ ọjọ́ ìyìn àwọn agbọ́kan lórí pàǹtẹ̀tì. Kò sígbà tí ò ní jọ́ ìyìn. Màmútí láyé ń bí.
bóyá wọn kì í mú lọ́rùn ó máa mutí láyé ń bí báńkà bóyá wọn kì í mú lọ́rùn lálálálálá. ẹ fọ́ nìkan kí wọ́n fẹ́ kí n ṣe sí báyìí. akéèrà mi ni. sọ́rí o uncle mi ò bọ́jẹ̀tì tètè náà mọ̀ wọ́n wò mí. èso ni àbújá bó. ó sọ nìyẹn. ojú ńlá la máa fi ń wo ẹ̀yin bankers ẹ̀bọ̀ tó dá èmi lójú pé dírẹ́bà báǹkì nìyí ẹ̀kan dẹ mọ́ bí ni ga ẹ̀kan máa rúdè lásán ni. kí ló dé ó fẹ́ ṣe mí léṣe ni èdè wá fọwọ́ pa mí dì. sorry sister ẹ jẹ́ fún mi ní opener mi ò ní straw pẹ̀lú tumbler. nígbà tí mo ṣe wá bá àdìyẹ ló jẹ́ kó mọ́ ẹ lára máa jẹ. sorry. ẹ wo ẹjọ mi ò fọmọ tajà o. ilẹ̀ tí wọ́n lọ ní bọ́ọ̀lù wọ́n bí dàtò jókòó. kí ló mú ẹ kọra mọ́ kọ́sítọ́mà ìwọ ọmọ yìí pé kàtẹ bí kàtẹ gbogbo ẹ̀ ká ṣe ọmọ kó ló máa mọ́jà ìyá yẹn. owó ṣàǹbùyàn jẹ ọ̀dà fẹ́ bí ẹ nígbà tó tẹ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ. kò sí bí ò ṣe ní sí náà ni. ọmọdé èsì kéré náà ọmọdé mélòó lélẹ́yìí. ǹdẹ dúró pé ìyá ò yẹ dáadáa máa ṣe rẹ̀ eléyìí kéré èyí kéré tó bá nà sórí bẹ́ǹṣì yóò gùn ju bẹ́ǹṣì lọ torí òun tó gba fúri bẹ́ẹ̀dì. lọ́mọ tó wọlé yá dáadáa yìí. má ta wá má ta ń tì wọ́n bí. kó lọ bẹ́ẹ̀ nìyẹn kó ní kó má bínú. ó ti lọ ìjọ mi tó bá wá kó fi pàdé wàá máa rí owó gbà lọ́wọ́ ẹ̀ ò ní dúró owó ìyá àti ẹ̀kọ́ tó rówó ná. ṣùgbọ́n àwọn mi kan. wọ́n ti dé. ṣọ́ṣà wọn náà ní gbogbo tó ń kọ́ géètì ẹ̀. dàpọ̀ wọn náà. Yes, Christian, sure. Baby, love. Papa. Bàbá yín dà. Dádì yín kọ́. Mọ́mí, ẹ wá. Mọ́mí, ọjà wo lẹ ń tà tẹ́ ń wọlé ní irú àsìkò yìí 10 minutes to 12. Mọ́mí, irú àpẹẹrẹ wo lẹ fẹ́ kí àwọn ọmọ yín tó ti ga tó yín lọ́rùn tẹ́ ń fi sílẹ̀ fún wọn? Tó bá lọ́wọ́ pọ̀ sí pé ẹ̀ ń bọ̀ sí àwọn ọlọ́dẹ lọ́mọ yín àbáwọn òpìsè tẹ́ wá kiri kí n gbé àkàrà. Bẹ́ẹ̀ni sàn, ó rí pọ́ mọ àlè ni wọ́n mọ yìí. Wọ́n kúkú yín sọ̀rọ̀ sí sí mi náà. Sẹ́mi ìyá ẹ̀, ó máa bàjẹ́ o. Alo ó ti já fún bàbá ẹ̀ jẹ́ wọ́n mọ àlè yìí. Èmi ń ṣe wàhálà kó ba lè dá fún yín kí ìyá má bàa jẹ yín. Ẹ ṣáà ní dandan ẹrẹ má bà mí nú jẹ́ ni. Wọ́n mọ jẹ́ kórìí ẹ pé o. Ṣú àárẹ̀ gidi gan ní alẹ́ yìí o. Má bí mi nú o. Má bí mi nú kó jẹ́ kórìí ẹ pé o. Tí mi bá bá yín sọ̀rọ̀, ta lẹ fẹ́ kó bá yín sọ̀rọ̀? Àmọ́ fẹ́ kó bá mi sọ̀rọ̀. Orí ẹ̀ bàjẹ́. Ní wọ́n mọ ìbá wọ́n kúkú yín sọ̀rọ̀ òṣì sí mi. Ṣé torí ẹ̀ ló ṣe wá pè mí padà tó ń fọ̀rọ̀ burúkú tó fi ń nù mí? Orí pọ̀ mọ àlè ni ẹ́. Hey my friend. Ẹ káàbọ̀ dádì rọ. Ẹ káàbọ̀. Padà sí lọ. Ẹ jọ dádì. Bàbá dádì ẹ jọ àwọn kọ́sọ́mà kan ló dé láìpẹ́ yìí. Wọ́n dẹ̀ láwọn fẹ́ ra drinks. At least mo rò pé tí n bá ta jíǹdì ayọ̀ ń bẹ̀ fún mi. Òun ló yẹ kí n pẹ́ má bínú. Listen, bàbá mi tó bá sọ̀kẹ̀ látọ̀ tó á bẹ̀ mí mi ò ní gbọ́. Ẹ má bínú, ẹ má bínú. You see, ara tí mo sọ fún ẹ nìyí o wọ́n ní mi ò fẹ́ àwọn ọmọ mi nídìí ọjà ẹ àbí sórí ìwọ tiẹ̀ ìfún yìí ẹ̀ ló jájẹ now go inside nonsense and look at this one kí ló ń ṣe mí. ó bá bá mi tajà lánàá ni ilé dẹ̀ ti ṣú ẹ̀dẹ̀ wọn bí ta ṣe rí torí òun ṣe ń kó wá sùn síbi tó bá dọ̀wọ́ àrò láàmú rẹ̀.
mo ti sọ fún ẹ sórí báàlì ìfẹ́ sọmọdé ìjẹnu léyìí. Excuse me, sir. Keep quiet. Who are you? Wo aṣọ tó wọ̀ wo kò yẹ fi dodo sílẹ̀. ẹ dìde mọ́lá ṣé aṣọ yẹn fún rọ̀bà ni bóyá máa ń fò nìyẹn ó yẹ wọ́n náà pé ṣaṣọ yẹn dáadáa. Now go back. Mo ní kó padà. Ọlọ́run ṣàánú mi ló ń lọ. Tinúkẹ́ ṣọ́ ara ẹnu léyìí o ṣọ́ ara ẹnu léyìí o. Okay. Báwo ni ṣáṣọ náà máa jẹ máa ń wà kí ni bàbá kan ní ìwé ṣe ń ṣe wà láti tún láti sí àìsọ̀rọ̀ sórí rẹ̀. Wo sórí ìwọ àti ìwọ oníyàá yín ló máa jẹ èyí tójú torí kò bá lè dá fún ìmú bá kiri n tẹ máa dá sílẹ̀ nílé yẹn Ọlọ́run jẹ́ kápá yín ká èèyàn mo jáde jáde rédèrèdè. Ṣé o dá o? My person. wọ́n máa ń lọ. ṣe rí ó dà yẹn pé àwa gangan là ń fààyè gba late coming nínú club mi 500 naira tá à ń fún late comers as fine ó kéré jù ń tèmi o. Jolly sisters progress. My person. Mo fara mọ́ ohun tí ìkejì mi sọ ṣùgbọ́n èmi fẹ́ dá lábàá kan ṣé 500 naira yẹn ó ti kéré jù òun ló máa ń jẹ́ kán pẹ́ ní pẹ̀kúpẹ̀ ṣé rí èmi dá lábàá ẹ jẹ́ kó máa san 2000 naira. ẹjọ́ ta ló lọ́rọ̀ sọ. mo ní point my person. ẹ jọ̀ọ́ máa ẹ jẹ́ kán bá wa mú wálẹ̀ díẹ̀ 2000 yẹn ti pọ̀ jù and gbogbo ìka ò dọ́gba so ibi tẹ̀lẹ̀ sí mu yẹn ó ti ga jù kó wálẹ̀ díẹ̀. ta ló tún lọ́rọ̀ sọ. my person mo fẹ́ sọ wọn kan ṣé nǹkan tí social sọ yẹn tapọ̀ ara wọn nìyẹn 5000 òun la máa sanwó yẹn dà kẹ́bọ̀dì bóyá tó bá wá sanwó yẹn wọ́n á ti tight. pr ẹ̀ẹ́dẹ̀ rọra ẹ̀ẹ́dẹ̀ ro tàwa mú aṣáà nípa ẹ̀fẹ́ yọ wá lẹ́gbẹ́ nǹkan tí social sọ yẹn la máa tẹ̀lé hospital family 5000 ṣe ti gbọ́. ẹ wo bàbá yẹn ká gbọ̀rọ̀ bí ẹ ń gbàgbọ́ ọtí ṣe rí ẹgbẹ́ wa yìí àdásílẹ̀ láti rìn ara wa lára a pè ní ẹgbẹ́ ìfẹ́ agọmọbára wa fi ìfẹ́ lónìí ṣe rí gbogbo ọ̀rọ̀ olówódé yìí ẹ jẹ́ ká ìfìyẹn lẹ́nu torí pé táwọn méjì yòókù bá dé agbowó àjọ jókòó nígbà tá a bá tún máa ṣe next meeting lágbára ìgbìmọ̀ rẹ̀ ṣé wá rí ẹlẹ́ǹkejì ní mo fẹ́ ká mọ̀ ní wípé níta níṣe lẹ́nu ó pọ̀ púpọ̀ ẹ mọ̀ pé ní Mr and Mrs Yusuf tó ń ṣe ìkómọ ọmọ wọn adé láti débẹ̀ tá a bá ti kú òun bíbá tó náà jẹ́ ká mú ọ̀rọ̀ gidi sọ ní sísẹ́ nìtàn àlejò lẹ́ni fún wa. ẹ ṣe my person Bídèmí má lọ mú mámà tì wọlé. àbí ìsòkò ọmọ ọlọ́pẹ́. ẹ káàsán ó jẹ́ wá jókòó kó tó máa ká bí àtọ̀ lé. ẹjọ́ báwo làwọn ṣe jẹ́. ẹ ṣe my person ọ̀rẹ́ mi tí mo ní mo fẹ́ mú wọlé òun ló dé yìí ìfàṣẹ́rí láti last meeting ló yẹ kán ti wọlé ṣùgbọ́n ó ní kí n ní sùúrù pé ọjọ́ tí wọ́n máa gba meeting nílé tèmi ọjọ́ ni mo fẹ́ wọlé ẹgbẹ́. báwo ẹgbẹ́ introduce ara yín fún wa. èmi ni ìyáàfin Tinúkẹ́ Káṣọpẹ́. ẹjọ́ kí ló wù yìí àti kí lẹ rí tẹ́ ṣe fẹ́ darapọ̀ mẹ́gbẹ́ wa yìí. mo rí pé ẹgbẹ́ yín yìí ó jẹ́ ẹgbẹ́ tó dáa then ẹgbọ́ fàárì inú ẹgbẹ́ yìí then mo rí pé tí n bá darapọ̀ mọ́ yín mi ò ní kábàámọ̀ ẹ̀. Jolly sister. ṣiṣẹ́ nìtàn. my person. ǹjẹ́ àwọn màdámù yẹn ṣetán láti fún wa ní gbogbo ohun tẹ́gbẹ́ bá fẹ́. ṣe rí gbogbo ohun tí à ń gbà nínú ẹgbẹ́ yìí pátápátá ni mo ti ṣàlàyé fún wọn gbogbo ẹ̀ náà tẹ̀lé tí mo wá bọ́ ṣe wá lè mí. ó tẹ́ yín lọ́rùn àbí ó tẹ́ yín lọ́rùn. ó tẹ́ wa lọ́rùn. ó tẹ́ sí. ẹ̀rí pọ̀ dùn. ṣe rí ẹgbẹ́ yìí ẹgbẹ́ tó wà discipline ẹgbẹ́ yóò dẹ̀ ń ṣe ẹgbẹ́ kí lọ kó ṣe lóòótọ́ àwọn díẹ̀ nu wá wà nù ọkọ àwọn mi ò dẹ̀ sí ilé ọkọ pẹ̀lú gbogbo báwọn ṣe sí ilé ọkọ tó ìyẹn ò ní kọ́kọ́ má wà discipline kọ́ má discipline ara wọn nínú ẹgbẹ́ yìí àdé ń gbọ́pọ̀ ara wa
gbẹ́gbẹ́ yìí dẹ̀ ṣe wà yìí tó bá ti rí èèyàn kan bá ti ń tẹ̀lé ọkùnrin kan ó ti mọ̀ pé ló gbé eré àní ò gbọ́dọ̀ débẹ̀. Tolú ó dé ya wọlé lọ kí bàbá wòròwòrò yẹn tó dé kó tó wá ranjú mọ́ ẹ. ó tọ́ ní yàrá àǹtí mi kí bàbá máa yín lé tó bá mi bí. ẹ má bù bá dáàdì mi bẹ́ẹ̀ yẹn o. ìyá ẹ̀ ìyá ìṣeré ìwọ dàrú àǹtí mi. ó ṣe bí àwọn dàrú. ká o ṣé wàá rẹ̀ nígbà ó nìyẹn o owó ló ń ka yẹn ìwọ ò jẹ́ ní mọ́mì mi o ẹgbà kẹ́dà pọ̀ mú owó ọwọ́ yín o. máa kó fún yín ìfẹ́ tí ń pa látàárọ̀ nǹkan. bẹ́ẹ̀ ni wọ́n fi lọ bàbá ẹ̀ ló ń bọ̀ yìí jẹ́ títí àwọn ilé. Dádì ẹ kúlé. Tinúkẹ́. ṣé wàá òkè. kí ni tó tún pẹ́ lẹ́nìí. ẹ kú ní bínú mi ṣé ti ẹ̀rí tèmi ó yàtọ̀ gan-an ni àwọn customers nìkan tó ti máa wá sọ́dọ̀ mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣe ló tún délé ni wọ́n wá pọ̀ bí wọ́n ra ṣíjú ẹ̀dà lórí kódà owó rẹ̀ n tọ́ra lálẹ́ yìí nìkan nìrí o ṣe rí gbogbo ẹ̀ alẹ́ yìí nìkan ṣo lọ́rọ̀ eléyìí o tọ̀sán sì wà ń bẹ́ o in fact ṣé èèyàn wá rí eléyìí yálòhùn mi tajà. o kò rajé. ó ṣe. pẹ̀lẹ́. ó ká tó rẹ̀ ní kẹ́ ẹ gbé bá ti ṣọ̀rọ̀ báyìí ń lọ sùn ní. ṣé wálé. pàdé ẹ̀ níbi tá a máa ná sálárì wa tán sí i. ó bẹ́tà ìgbà ó bẹ́tà kí ló ń ṣẹlẹ̀. kò sí rẹpẹtẹ mọ́ kò sí rẹpẹtẹ. ara tí o tẹ̀ kí n balẹ̀ rárá. ṣé wọn lọ pé ibi ìṣọ́ apá. fún wa òkè. kí ló ń ṣẹlẹ̀. kò sí much. mọ́mì nǹkan. ó dàbí pé wọ́n sin àlejò jáde. ta ló bèrè ẹjọ́ lọ́wọ́ ilé. mọ́mì nǹkan jàre Tolú. ẹ máa tó dé wọ́n sin àlejò jáde ni. ẹ jókòó. ó yẹ lọ dúró dè wọ́n máa tó dé. mo ò lè dúró bí mo fẹ́ rí owó dé wà very important. chill náà wọn ò ní pẹ́ dé báàgì wọn wà ní lọ́kọ̀sí ọ̀jáde ni. ẹ jọ ta ni àwọn. sísítà mi ni wọ́n. àwọn ni mo tẹ̀lé. god ọmọ mama tí làwọn náà in fact gold lọmọ láti ilẹ̀. please túbẹ̀ mi wọ̀ jókòó sẹ́sẹ̀ mi ọlọ́run wọn bá. kí ni gbogbo wòrowòro tẹ́lẹ̀ ń ṣe náà. wòrowòro níbí báyìí. jọ jẹ́ ká lọ jà. kí ló ń fa gbogbo òṣì yẹn náà. ṣáà làwọn ẹgbẹ́ kí ni gbogbo náà tẹ̀sí òṣì yẹn. tòrò ló fi mí gbèyàn àbí kí ni. ẹ gbọ́dọ̀ jẹ́ nígbà lórúkọ mi. ẹ wá ní tòrò ẹgbẹ́ kí ló kàn mí tó bá fọ́ pa mí tó bá fọ́ pa mí di kí ni. kéèké ìrì tó wọlé wọlé. wọ́n ń ṣe ni. ọ̀pọ̀ kí ló ń ṣe náà what's wrong with you. wo jọ torí ọlọ́run mi. ṣọ́ra yín gan. kéèkì lọ fún wèrè tẹ̀ gbé síbẹ̀ kó bẹ́ẹ̀ tí wọ́n máa fọ́ wọ́n máa ṣe gbọ́dọ̀ ègé kò sí lára ẹ mẹ́. kí ló ṣe máa ṣọmọ ìgan náà. jókòó fọ́rọ̀mọ́ rẹ̀. má dáhùn má kí àtẹ. mo jọ wèrè. má dáhùn ọkọ̀ sọ́jí ni. má kí à. wonderful. gbà tí wọn náà rí ọmọ ńlẹ̀ tó ṣà ń bẹ́ o ti ń bẹ́ ju bó sọ fẹ́ kó máa ń bẹ́. wo Tolú tí mò ń bá ti dé kó sọ fún ọ pé mo bèrè wọn òṣì tí gbogbo iṣẹ́ bá lọ́jọ́ òṣì tó ń bá ká. wèrè dẹ̀ máa ṣe tẹ ìdí ẹ̀. èwo tí wèrè tẹ bí ẹ̀ báyìí. no ìwọ náà imagine irú nọ́sẹ̀nsì kí ló porúkọ ẹ̀yin bá mi fà. mo jẹ́rìí wo ikọ̀ òkè ń sìn ọmọ rẹ̀ tó bá jẹ́ pé òun ni mo tẹ pínpín pọ̀npọ̀n kárígò ni. ó sọ fún ẹ̀ náà wọ́kọ́ ló ń lẹ̀ ní lọ́jọ́ kó jàre wo ló fẹ́ jẹ́ fún ẹ ní usual ẹ̀sìn jókòó kó gbádùn rẹ̀ tóró. èyí àti màmá àti wá rògbò tilapia táyùrá yìí nǹkan kí la fẹ́ ṣe sí sí. which one. eléyìí how much is this. that last na work for your market. ẹ kí lè fi máa
ṣe ẹja ìpìyà yìí sínsìn. jẹjẹrẹ àwọn aṣáájẹ màálù òdúró ń gbà yẹn bàbá yẹn pé ṣe lọ́wọ́ máa pariwo ẹja ṣá kéèjì o. Thank you. Tóró yé ẹ gbà mí ẹjọ́. owó náà mo lọ mú wá yìí ẹni kì í fún yín ní just 1 hour ẹ lo odidi 4 hours ẹ wò ń ṣe ẹ lọ lé ẹ lọ wọ ẹ lọ jíjọ ọ̀rọ̀ yẹn ò ká yín lára o. irú ìyá mi kò rí bẹ́ẹ̀ ó ká mi lára ṣé ẹni bí ṣe ń lọ lẹ́ẹ̀kan yẹn ṣé mo jábọ́ sínú gọ́tà lọ́nà gbogbo aṣọ mi rìn jákàjàká ní nítorí ẹ̀ ló jẹ́ ń pẹ́. sorry about that. So Alpha, ṣé mowó náà wà ní? No, the day is gone already. Mi bá suggest pé kẹjẹ ká ṣe first thing tomorrow morning before breakfast. Ìyẹn máa pẹ́ jù, ṣé ìrúkọ́ rẹ̀ abalẹ̀ ṣá? Àrùn ẹ̀ máa wà okay. But madam, mi bá suggest pé kẹjẹ kó forí yẹn sílẹ̀. Doctor, kò gbọ́dọ̀ fi orí yẹn sílẹ̀ o. Tó bá fi sílẹ̀ pẹ̀lẹ́ tí bàbá ẹ̀ bá fi lè mọ̀, ṣé ló máa fi ọ̀bẹ báyìí, ṣé ló máa fi rẹ́ mi lọ́rùn jábọ́lẹ̀? Ọmọ yẹn ti kéré jù. Ṣé òótọ́ ló kéré? Ṣùgbọ́n ṣe lè tó ṣẹlẹ̀ báyìí àṣìṣe ni. Irú ọ̀rẹ́ ni wáyé mọ́ ní next time. All right. Lọ́dọ̀ gbèrà yín lọ́kàn gbòòrò. Everything is going to be all right. Ẹ ní ìdí láti rí bó ṣe ṣubú sáàrin ọjà. Ẹ̀rù Ọlọ́run á bà yín. Àwọn symptoms èyí nìyẹn. Ìyẹn ṣe problem. So ẹ jẹ́ kí wọ́n á put in fún bẹ̀ṣẹ̀ bá sanwó. Okay, all right. Lẹ́gùn ìdí ẹ̀pẹ́ kí n tó dé lẹ́yìn. Dádì, ẹ kúlé. Ṣé wàá òkè? Àwọn Adéwálé. Yes. Kí ni tó ṣẹlẹ̀ gan-an? Ó mọ̀ pé ara ọmọ ẹ̀ ò yá. O tún wọlé late. Ṣé báwọn ẹ̀gbọ́n ẹ̀ wà bẹ́ẹ̀ láti take care ẹ̀? Ṣé ọjà náà ló tà báyìí ló fi kọ́ báyìí àgbà wò ni? Ṣé ti rí ọjà tèmi gbàǹkan gbì ní? Mi ò pa 10cc. Páíkó àmà ni mo bá délé ní o. Mo bá change díẹ̀ tí mo tún ní lọ́wọ́. Ṣé mo kọyà ní hospital tí mo lọ sanwó bill mo lọ san bill tòrò. Mi ṣe wáyé 10cc. Bóyá lọ́la ṣá o tá bá wá tajà. Ọlọ́run lè jẹ́ kí n rówó díẹ̀ mú bọ̀. Ilé ẹ fẹ́ ga lórí lọ o. Ilé ẹ ga lórí lọ o. Ẹ wo mi ò ráyè ní oṣù alẹ́ òjò ẹlọ́wọ́ kan ló kù sí. Ẹ bá mi kí ni? Ẹ má ṣe mí lè ṣe. Ó kú bàbá ẹ̀. Bàbá yẹ mọ̀kọ́ ó kí ló yẹ mọ̀kọ́ yẹ bàbá ìgbà yẹ síkò mi yẹ káàkiri síkò mi yẹ síkò mi bá mi ó síkò mi ó pẹ́ ojú mi yẹ ẹ máa pẹ́ wá. Kí ló ṣe? Síkò mi bá mi ojú mi ẹ gbà mí. Ìwọ. Ìjà. Ọlọ́ni o. Wọ́n lọ́lẹ́ o. Ìwọ lẹ́nu ní tó ti rí wúwa yìí. Ojú mi sórí tó jẹ́ fún mi. Ẹ̀gbọ́n mi, ṣó ti yá nìyẹn? Ó ti yá mi. Anyway, I wish you the best of luck. Thank you, madam. Atúnípadà ẹ̀. Mọ́mí dà. Ta ló ń travel náà méjèèjì? Mọ́mí. Ọmọ. Ẹ jókòó. Kì í jókòó. Mọ́mí. Yes. Ẹ tiraka, ẹ gbìyànjú láti da inú lérò. Èṣù dẹ̀ fún yín ṣe. Ẹ má jẹ́ kó yà ẹ́ lẹ́nu. Mo rántí wípé ìgbà tí ẹ sọ fún dáàdì pé fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ọtí títà, dáàdì gbé ege tó. Èmi gan tí mo jẹ́ ọmọ bíbí inú yín, mo sọ fún yín pé kẹ́ má ṣe pípé oúnjẹ ní kẹ́rọ máa ta. Ṣùgbọ́n
ẹ̀kọ́ jálẹ̀ ẹlẹ́rù ni. Mọ́mí ẹ rántí pé látìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí wàhálà ti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ nínú ilé. Ìjẹta oníjẹta lẹ bẹ̀rẹ̀ sí ní jà níbí ìyẹn àti dáàdì ẹ sọ inú ilé ìdìbò sẹ́yìn. Mọ́mí tẹ bá lẹ̀ ní gbọ́ tí dáàdì bá lóun ò ní gbà èmi fẹ́ sọ kíní kan fún yín o tí èṣù bá lágbára lórí àwọn ọmọ ẹ̀kọ́ àti dáàdì pẹ̀lẹ́ kò lágbára lórí èmi máa déwálé wọn yẹn o. Mo ti ẹ̀ gbọ́ pé oyún wọn ní ara tòrò tí ò yá wọn lómi lẹ́sẹ̀ fún. Èmi ṣẹ́yìn fún tòrò kò burú máa sọ̀rọ̀ ọlọ́mọ ń gbọ́. Mọ́mí ìgbẹ̀yìn ló ń dolókù àdá sí o èmi ń lọ ń jẹ. Déwálé 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 ó níbi kankan lọ ìwọ sọ pé mi mo lọ ṣẹ́yìn fún tòrò o tún sọ pé èṣù gba èmi láàyè láti dánú lé ìlú lẹ́nu ẹ̀ tó bá ti wá ro gbogbo nǹkan ó jẹ́ kó ru ọjọ́ kan ọjọ́ kan tí èmi ìyá ẹ àti Lúkẹ́ tí mo dẹ̀jẹ̀ lé ẹ lórí lókìá ọyàn mi méjèèjì yìí òun ló mú náà ó wá lò ń lọ ó níbi kankan lọ o ẹjọ́ máa jókòó sínú ilé yìí ni bẹ́ẹ̀ mo wí fún ẹ níbo ló dá ó lọ. Mọ́mí. Ọmọ. Taking my decision. Déwálé Déwálé ìwọ ń lọ máa lọ sórí ibi tó ń lọ lọ́hùn yẹn ara òní rókun ara òní rẹ̀ dìyẹ àbí tó bá padà wá sínú ilé yìí irú àwọn ọmọ ogun lélẹ̀ yìí ná. ìwọ jókòó síbí báyìí Déwálé ẹ̀gbọ́n ẹ̀ ó dẹrù ó ń lọ ó tún gbé ẹnu ẹ̀ sókè gbàgà ó lóun fẹ́ nà èmi ìwọ wà ní nǹkan kan sọ sí. Kí lẹ fẹ́ kí n sọ? Kò sí ètò kún ẹ̀ ọmọ àlè kan náà ni wo àti Déwálé ọmọ àlè gbá àlè yìí méjèèjì ṣó bá rí o kíákíá kí wọn náà wá dẹrù ẹ bó ṣe wà báyìí kí wọn náà lè tẹ̀lé kẹ́ máa jọ lọ èmi ò mí sí yìí ṣé bí adé tòrò wà bẹ́ẹ̀ fún mi èmi àti tòrò àwọn amáṣáyé orí wa lọ ni ẹ̀yin méjèèjì ẹ̀ bá dẹ̀ lọ alátàrà bò yín kò sẹ́ni pé ṣẹ́ràn yín kí ayé èmi àti tòrò kújà ti máa flow lọ ní ọmọ jásíjásí. látàwọn ọ̀dẹ̀ ti di mo ti rojú kí ló ṣe lóbi pẹ̀lú báyìí. ìwà yẹn mi ló dé báyà ọkọ mi ló nà mí. ẹdùn náà kí lè ṣe fún ọ tó fi nà tó lè. wọ́n mà dá fún un ó ní mo gbọ́ mi tó dé láti ṣọ́ọ̀bù tẹ́gẹ̀dẹ̀ rí ṣọ́ọ̀bù yìí tí mo lọ ibẹ̀ mo ti ń pa owó tí buwá fi ń jẹ oorun ilé yẹn o tá fi ń gbọ́ bùkátà nu ilé o tó mú mi tó nà mí bí ẹni máa kú yìí o. mama ti ọkọlú yọ ọkọlú kò wá tán bí ìyá gbogbo ọkọ ṣọlẹ ọkọ yọké ọkọlú yọ ọkọlú kò wá tán bí. ó nà mí lẹ́yìn pé ojú mi yóò ṣíbò báyìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ mi ló ń bá mi fomi gbóná lọ́ fi ń mọ mi kó tó di kó lọ lè báyìí. àǹtí mi I think it's high time láti bá ọ̀rẹ́ yín sọ ètò ìjọ òótọ́ ọ̀rọ̀ ẹ bá wọn ṣe ètò ìjọ òótọ́ ọ̀rọ̀ rárá ni ọkùnrin kan wá mú mi wá nà mí báyìí over my dead body kí ló fẹ́ jẹ yó ó ti ẹ̀ dá mama ti láwa láàlá dé orí lọ́kìnní àná àwa láàlẹ̀ ní ọkọ ṣùgbọ́n alálàáfíà wọn ò lọ wá kójú wáyà bẹ́ẹ̀ ṣe táìsìn báyìí ẹ wojú kí ló dé àǹtí mi ẹ bá ọ̀rẹ́ yín sọ̀rọ̀. ọ̀rẹ́ ilé ọlọ́mọ mi ni máa kú sí òṣì ló fi ń ta ni ìyà ló dẹ̀ ń kó báyọ̀ pẹ̀lú. ṣé pé láti ìjọ yìí látọ̀ọ́dún yìí oṣù yìí ọ̀sẹ̀ yìí tí kò ṣiṣẹ́ tí wọ́n ń gbọ́ àwọn ọmọ tó ń sanwó lé tó ń gbé bùkátà nù lé kò máa rí pọ́pẹ́ láti ṣọ́ọ̀bù so ó ṣẹ̀ṣẹ̀ tají ni ó ṣẹ̀ jí àbí ó wá lu ẹ̀ ó ṣojú ẹ̀ báyìí 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 lòun ṣe bá ojú ẹ̀ ṣó máa rí ẹ fẹ́. òye mi o. ṣó máa fẹ́ ẹ ó yà lù dàpọ̀. àìsè bá ọkọ rí mi tẹ́lẹ̀ ẹ̀ káàánú mi. ṣèbí mi ò lọ́kọ àbí mo lọ́kọ. ṣé bọ́dọ̀ ìyáálé ẹ ní Port Harcourt lọ́kọ̀ ẹ̀ ń gbé tó bá ti lásìkò oníkan ló máa ń wá sọ́dọ̀ ẹ̀ náà. fífẹ́ mi síbí wà lọ́dọ̀ ìyáálé tẹ̀mí ń gbádùn ìyẹn gan lójú ẹ̀. mama ti ẹ kì í sọ kíní kan fún yín á bẹ́tà kẹ́kínni fẹ́ràn ọkọ yín níṣẹ́. bẹ́ẹ̀ ni wàá ránṣẹ́ mi. rán lọ síbo. ẹ lè rán lọ púpọ̀ nù. ẹ lè rán lọ sábùjá o. ẹ̀fọ́ ìwo lè sọ. kò yé àbí. kò yé mi. àǹtí mi
Ó fẹ́ dé ṣọ́ọ̀bù. Ajé wà ta. Bàbá rí. Ara wọn lò sí wà máa lọ ọmọ kò síra nù. Omi súpù ọ̀rẹ́ mi dáa. Ẹ bá ń gbé pẹ́pẹ́ súpù wá fún màmá yín náà. Ẹyọ kan yìí ti tó wa. Kí ló ṣe mo fẹ́ yọ̀ wá tó? Di àbọ̀ rẹ̀ wá mánéjì má di adé à ń gbèsè. Mi ò máa sápára ni mí o. Ẹ jọ ẹyọ kan yìí. Ẹ mú síbí wá fún màmá yín. Ẹ jẹ́ kó jẹ ẹ̀fẹ́ súpù sí mi lọ́rùn. Orí àtọ̀ báyìí ló dé àdàbí. Àbúrò rí mi ọ̀rẹ́. Ògbó yàtọ̀ síra wọn. Kí ni bàbá yé dùn tó yìí? Bí tọ́ bí ẹ sí ló wà. Sorry, sister. Yes. Ẹ jọ̀ọ́ excuse me. Okay. Ẹ̀yin ọ̀rẹ́ mi, ẹ jẹ́ ọ̀dà àwọn kọ́sọ́mà mi ló. Ó ga o, necessary. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó ga. Ó ga. Ọjọ́ náà rè bí àná. Àbí nonsense wo lélẹ́yìí torí Ọlọ́run? What an insult! Wọ́n yọ̀ bọ́ yóò máa pè kẹ́ ẹ̀ ẹ̀jẹ̀ o. Ẹ̀fẹ́ mu tó ń bá mi sọ ni. Kí ló ọmọ bẹ́ẹ̀ fẹ́ gbé àbúrò mi kẹrin kó máa sọ fún òun fẹ́ fẹ́ mi. What rubbish! Ìyẹn wá jẹ́ tuntun ọ̀nẹ́. Ṣẹ́ṣẹ̀ tó ṣẹlẹ̀. Ṣé ẹ mẹ́ tí mò ń sọ ṣá? Ṣé bẹ́ẹ̀ tó wá pè é? Ẹ̀yin orí kó kéré sí wa ni. Ogo ò lè gbọ́ mọ́. Ogo ò lè gbọ́ mọ́. Ṣé wọ́n mọ̀ pé ọjà àtọmọdé tàgbà ló ń ná lọ́wọ́ yìí? Bẹ́ẹ̀ ni kí owó ẹ̀ ṣe máa pé adé ń gbàgbà pé kówó tún lé. Bọ̀tàrí fínì yẹn náà. Ní kíni? Wòlé lọ bá dín ní kò. Ọjà sì wà ń bẹ̀ ni. Má lọ ẹja lọ́mọ má lọ jọ. Ẹjọ́ jẹ́ ẹ má bínú ẹjọ́. Ẹ wá ń bínú lọ ní. Ẹ má bínú. Ẹ jókòó ẹ wá lọ jókòó. Ẹ máa bẹ̀ wá jókòó tí wà ń bì. Madam, mo bí lè lọ. Àwọn tó ṣẹlẹ̀ ní pé mo wà ní mọ́tò mi lọ. Ẹ ṣú ọ̀pẹ mi náà kú. Òde ẹjọ́ torí Ọlọ́run sà, ẹjọ́ sà. Ẹ ṣe wọn. Ẹ ṣeun. No problem. Ẹjọ́ sà. Àwa bá yín sìn. Jáde bàbá kiri náà. Ọdẹ lọ́mọ ni. Ẹ̀yin lẹ̀ ń fò sí gbogbo láti rà. Ẹni tí ò rẹ́ ni gbẹrù lórí ìhùn. Uncle, ẹ má bínú ẹ̀kún. Actually mi ò bínú. Mo mọ̀ wípé ẹ mọ̀ níná. Ká ní ẹ mọ̀ ní ẹ ní sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ẹ má bínú. Kí wàá ní lógo yín sìn? Kò sí problem. Ìgbà wo lẹ máa close? As soon as táwọn ọ̀rẹ́ mi bá ti lọ lèmi náà close. Ṣé ẹ máa ń kájọ jáde àbí tẹ fi? Ìyẹn ti yá jù náà. Sister, ẹ fojú ọmọ kékeré wò mí àbí? Ẹ má rò pé mo kéré o, ìjà kékeré mi ò dáa o, honest. Anyway, mo ti gbọ́. Sure. Can you do me a favor? What favor? Just give me a favor. Mọ́mí, nǹkan tó ń ṣẹlẹ̀ nílé yìí ò yé mi o. Níbo ni dáàdì náà tún kẹ́rù lọ báyìí? Kò yé mi o. Bí ẹ̀gbọ́n mi náà ṣe kẹ́rù jáde kúrò ní tó bínú lọ nìyẹn. Ṣé kò ń ṣe pé dáàdì náà fẹ́ bínú jáde nílé ni? Kò bínú náà o, but tí má ní gbogbo ẹ̀yẹ mi gan rọ̀ mú pa, pọ̀ mú kò bínú. Daddy. How are you? Traveling yín tẹ́ ìdágbére fún mi yìí kò yé mi o. Ẹ kàn ṣáàdédé jí ẹ kẹ́rù sọ́kọ̀ ẹlẹ́yìn travel. Láì sọ fún mi tẹ́lẹ̀. Báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí?
mo ti ṣàlàyé fún ẹ náà mo ní friend mi tó wà l'Abuja yẹn ó fẹ́ assist mi láti rí iṣẹ́ níbẹ̀ ṣùgbọ́n ó dẹ̀ ní connections. Daddy, for how long lè máa fi wà ń bẹ̀ báyìí? As soon as the will okay, I will get back to you. Ẹ má fà wá nìkan lẹ́nu ilé. Déwálé kẹ́rù ó lọ kò sẹ́ni tó mọ ibi tó gbà ẹ̀yin náà tún dẹrù sọ́kọ̀ ẹlẹ́tún travel. Òbúrú ẹ̀yin méjèèjì ẹ máa jẹ́ yóò ṣòwò yìí. Take care of me, you understand me? Yes. All right, yeah. Ó dàbọ̀ Daddy. Come on, lọ́gbẹ̀rún lọ́wọ́ sísá ẹ̀ kò sí dáadé ní ìdìbò. No. Relax. Àbúrò kó yá lọ ẹni tó bá travel bó bá lọ kó má dé bá sì mú kó dé wàhálà rí ayé ẹ̀ nìyẹn ayé tí wàá gbà wá báyìí ká máa mú ọtí wa ní títà lójú páálí abákùnrin láago méje ṣètò máa kó èrè wa báwo ní láago kan orú ló kó èrè. Lálàlẹ́ Friday lálàlẹ́ Friday. Ẹ̀mí ò bá sunlé o. Sílẹ̀ ó kárí ọmọ dáadáa. Bàbá rànjú ńkọ́ o. Rànjú. Kí ló dé? Jáde láwọn gbàgbé organizer wọn sílẹ̀. Ó sì wọ́n síwájú dáadáa o. Ó ti gbọ́. Bí a lọ múra ṣọ́ọ̀bù, ẹnìkan mọ́ kára jẹ báàgì. Mama tí wọ́n tó ń dán ẹlẹ́bà. Ó ga o longest time. Ẹrù ó ga o. Ìwọ orí láì gba change. Ẹ kú palẹ̀ mọ́. Ó ti ẹ̀ ti lọ wá jó dàbí ṣe rí ẹ yìí o. Torí lọ́jọ́ yẹn báyìí, wọ́n á máa kiri orí mi á máa wú báyìí. Àwọn alẹ́ fún mi. Kí gbogbo ayé mọ̀ pé ọmọ àti ìlò ń ṣe ìnáwó. Gbogbo ayé làwọn máa jẹ ẹ̀gà bẹ́ẹ̀ kó bá jẹ. Wá ń bí o. Ṣé orí bó ṣe ń wò mí? Ìdàkùn mọ́lẹ̀ mi o, èmi ò ń ṣẹ̀ràn ìlú kan o. Wá o, má kì mí mọ́ anybody o. Àdáwà sùpà ní mi lọ́jọ́ yẹn. Ó yé mi, idán nìyẹn màmá. Màmá jù ó fẹ́ try mi lọ́jọ́ yẹn ni wọ́n á gbà pé ọmọ àti ìlò ń ṣe ìnáwó. Ọmọ onídọ́là yìí mà. Ẹ jẹ́ mà. Ó ga bó o ní nà ó polówó ń lọ. Ọ̀dọ̀ yín náà ni mo wà. Ẹni tó ṣẹlẹ̀ ń sìn ni pé wà lójú kò sí ṣọ́ọ̀bù dèmi tòró wà ń bẹ̀ bí fẹ́ sáré dé ọ̀dọ̀ àwọn tó ń já ọjà fún mi. Ok, màá lọ jókòó ti tòró ńgbà yẹn. Irọ́ wá mi má jókòó ti tòró torí Ọlọ́run ìgbà tí tó ti tòró dá sílẹ̀ ńjọ́ kìíní àná kò sẹ́ni tó support mi o kò sẹ́ni tí mo rí o torí Ọlọ́run bá fi tòró mi lẹ̀ ọtí mo ní o máa lọ mú ń bẹ̀. Tòró ń sọmọdé onídán ni tòró bí ṣe rí lálẹ́ǹd bẹ́ẹ̀ náà ni mo rí láìláńd ẹgbàá mo sọ fún yẹn ẹ pèrè lọ́wọ́ òun náà káàkiri là ń pàdé. òbúrò ẹ ṣàbà fi nǹkan mi ilẹ̀ torí Ọlọ́run ẹbí lẹ̀ lálàáfíà ara ẹ̀. ẹ̀yin á kò máa lo nǹkan sí lọ́rùn jà ẹ wà má. ẹ ṣe kọfẹ olórí rí ẹ̀dá ọmọ yìí ó ń kọ́ ṣége. ọmọ ẹkùn bàbá ó gbà ó lọ́sẹ̀ ẹ̀sà ní wọlé wú o. wọlé lórí lọ. ó fẹ́ sáré débi ọ̀dọ̀ àwọn ọlọ́jà mi ń bẹ̀ yẹn ni. mo fẹ́ rí ṣọ́ọ̀bù ẹ kọjá ní tẹ́lẹ̀. ìwọ kẹ mo gbá ẹ mú lẹ́nu. mo palẹ̀ mọ́ pati. mo pa mọ́. ó ló fẹ́ débi àwọn ọlọ́jà ẹ̀ irọ́ ló pa mo ń gbé ẹ lọ ni. wàá ṣubú òun. èmi gbọ́mọgbọ́mọ. ọmọ ẹkùn ó ṣe nà.
tí ló mú ọkọ̀ lẹ̀.